Akíwa tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni akíwa tológun. Mo kí ládéládé, mo kí lóyè, mo kí gbogbo ajúnilọ tí wọ́n ti ń wọlé sí orí ètò. A kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò. Bí ẹ ti ń wọlé, ẹ má gbàgbé ẹ má gbàgbé láti bá wa máa share, kẹ́ máa bá wa share ètò yìí, kẹ́ dẹ̀ máa bá wa like ẹ̀. A kí wa pé ẹ kú ọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀. The time tí olúkálùkù wa bá wà. A kí wa tẹ̀ṣọ́, a kí wa tológun. A kí gbogbo ikọ̀ tí wọ́n rin ìrìn àjò lánàá. Ẹ káàbọ̀ sí orí ètò, ẹ máa bá wa máa share, kẹ́dẹ̀ máa bá wa fi èròǹgbà yín wọ̀n. Ẹ má bínú, à ń try láti locate ibi tí òun shadow yẹn ni láti position ara wa. I'm coming. Leave it. Go and stay there. Ẹ káàbọ̀ sórí ètò ó bẹ́tà ń sìn. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹ dẹ̀ bá wa like ètò yìí, kẹ́ bá wa share. Ta ni akọni tí ẹ̀yin ti mọ̀ láti ìgbà tí bàbá wa Àfọ̀njá tí wọ́n ti dolóògbé? Ta ni akọni tí ẹ mọ̀ tí ó ti lọ ìlú Ìlọrin padà bọ̀ wá? Tẹ́yin bá mọ̀, ẹ bá wa drop ẹ̀ sí comment section. Lọ́dọ̀ tèmi, Ìgbòho Òòṣà ni akọni tí ó kọ́kọ́ máa ṣe láti ìgbà tí Álímì ti rí ẹ̀yìn bàbá wa Àfọ̀njá. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa máa share ètò yìí. Ká tó wọnú ètò lọ, ẹ já kíra wa. Bí a ti wọlé, ẹ já máa kíra wa lẹ́ẹ̀kan. Mo kí bàbá mi Professor Adébánjí Akíntóyè. Mo kí yín pé ẹ kú ọ̀lẹ́ sà. Mo kí yín pé ẹ kú ọ̀lẹ́ bàbá. Mo kí yín pé ẹ kú ọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí bàbá dáadáa. Bàbá tó nífẹ̀ẹ́ ìran ilẹ̀ káàárọ̀ oòjíire. Àkíyín ẹ kú àdúró tiwa, ẹ kú kó lè dá. Now, mo kí bàbá mi. Mo kí bàbá. Filẹ̀. Oya, come. Oya. Ẹ̀jẹ̀ má bínú sí wa, àwọn ọmọ yín náà ni. Mo kí bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá wọn. Ẹ bá mi share ètò yẹn èèyàn wa. Ẹ bá wa share ètò yẹn àtọ̀ ètò abẹ̀yìn ni. Ẹ bá wa share ẹ̀pin lógún lọ́gbọ̀n. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Mo kí bàbá mi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì Májàsọ́lá wọn Àdìsá. Mo kí yín. Bí ọ̀tá ṣe wù kán lépa yín tó, ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé orí ara ẹ̀ ló fi ń nà. Igi tí àrígiṣẹ́gi bá dẹ̀ gbé ńkọ́ tó bá ti ṣẹ́ kalẹ̀ á tún forí ara ẹ̀ á tún fi dì. Ọ̀wọ́n ọ̀tá yín
gbogbo èrò ibi tán bá ní sí yín wọ́n á máa padà sórí wọn, wọ́n á máa fi orí ara wọn, wọ́n á máa fi di ẹrù wọn. Ẹni tó bá bínú Ìgbòho, èrò tí o bá rò gbogbo ẹ̀ á máa jẹ́ títì ẹ. O ní à ń ṣe content orí afẹ́fẹ́, good and fine. Ibi tí wọ́n náà ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń rí ẹ orí afẹ́fẹ́ náà ni. Èpè tó dẹ̀ lọ́ṣẹ́, gbogbo èpè tó lọ ń fi ọtí àtomiṣẹ́, àdàbí tó bá jẹ́ pé o ti jà fún ilẹ̀ káàárọ̀ òjíire ní times 1 million fi ní padà sí ẹ lórí. Àforí ara ẹ wàá fi gbé èpè ẹ eléyìí tó ṣiṣẹ́ lọ́jọ́ kìíní àná, ṣé o rántí? Tó ní káwọn ìyá kan jáde síta kan máa lọ dí òòṣà kan máa lọ dí gbá. Orí ara yín náà lẹ fi gbé. Ẹlẹ́rù la di ẹrù ẹ̀. Ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi ń nà. Ẹ máa fọwọ́ ara yín, ẹ máa fi ṣe ra yín. Rí pé àní kó lóko má lọ oko, àní kó lódò má lọ odò. Tiwa là ń ṣe. Ìrù ẹkùn yàtọ̀ sí OPC totally. Àdí ẹnikẹ́ni lọ́wọ́. Peter Obi tẹ̀yìn ṣiṣẹ́ fún, ẹ lọ kí ẹ continue láti lọ máa ṣiṣẹ́ fún Peter Obi yín. Ẹ káàbọ̀ sórí ètò. Ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ohun tí mò ń sọ ni wípé ẹni tó bá bínú Ìgbòho, ohun tójú ẹ̀ bá ti rí yóò faramọ́. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share kó kan ara ilé, kó kan ara oko. Nítorí pé Ìgbòho Òòṣà tútù ṣe míì. Ta ni akọni ilẹ̀ káàárọ̀ òjíire láti ìgbà tí bàbá wa Àfọ̀njá kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ wọn. Bó tiẹ̀ ṣe jẹ́ pé ọ̀wọ́n náà ó ní bó ṣe jẹ́, ṣùgbọ́n a gbọ́dọ̀ wo àṣìṣe ara wa. Kọ́lọ́run ọba kó bá wa fọ̀run kẹ́ wọn, kó dárí gbogbo àṣìṣe wọn jì wọ́n. Ta ni ẹni tí ó ti ṣe ohun tí Ìgbòho Òòṣà ṣe? Torí pé kódà àwọn kan ti lérí kò lè lọ́bẹ̀, kò lè ṣe gbá, kò lè ṣàwo, kò lè ṣe kòkó bàbá ṣáṣùn. At the end of the day, Ìgbòho Òòṣà lọ ó bọ̀ kò bọ́mọ jẹ́. Ìgbòho Òòṣà lọ ó bọ̀ kò ṣú sága. Kí bàbá ẹ máa kó wa pẹ́, ẹ máa kó wa délẹ̀ lérí. Ẹ jẹ́ kán máa bínú, kẹ́yìn máa bá iṣẹ́ lọ. Ẹ jẹ́ kán máa bínú, wọ́n tẹ̀ ní 200, wọ́n ní ẹ fún wa lé 200,000 naira. Wọ́n ní oye tẹ fún wa nìyẹn tí a fi ń gbèjà yín. Bàbá mi Adeleke thank God ẹ wà ń bí, wọ́n ní ẹ̀yin náà wọ́n ní ẹ ti gba 200,000 lọ́wọ́ Ìgbòho. Wọ́n ní òun lẹ ṣe ń gbèjà Ìgbòho. Ẹ bá lọ wo fídíò wọn tán ṣẹ̀ṣe. Wọ́n ní àwa ọmọ kéékèèké tá à ń jáde fún wọn. Wọ́n ní à ń gba 200,000 lọ́wọ́ Ìgbòho. Ìgbòho ẹ ṣé o pé ẹ tẹ̀ ń fún wa ní 200,000. Bó tẹ̀ ṣe jẹ́ pé epo yín, iyọ̀ yín, òun làwa jẹ rí. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n adẹ̀sí ń gbà ládùúrà iná ẹ sì máa gbówó yẹn fún wa. Bẹ́ẹ̀ ni, eléyìí tó ju 200,000 gan ẹ sì máa gbé fún wa. Ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin bàbá wa. Mo tara bẹ́ẹ̀ mo kí olùdásílẹ̀ ìkànnì tí a ti ń gbóhùnsáfẹ́fẹ́, Mr. Ọláyọmí Kóìkì, popularly known as Koiki Media. Kì í sà, ẹni ṣubú ara, ẹni ṣubú ẹ̀mí, ẹni róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àníwá yín tí o, àmì àṣẹ Èdùmàrè. Ẹni bá bínú yín kó máa nìṣó sọnù. Mo tara bẹ́ẹ̀ mo kí ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Koiki Media. Mo tún kí ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ káàbọ̀ sórí ètò. Ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Mo gbà ládùúrà pé nígbà tí irú ilẹ̀ káàárọ̀ òjíire bá máa dé, wọn ò ní wá yín tì, bẹ́ẹ̀ ni wọn ò ní wá àwa náà tì. Àwa là á máa wá, ẹ̀yin náà ni à á sì máa bá, àmì àṣẹ Èdùmàrè.
àníjọ wára wa tí o ilẹ̀ káàárọ̀ òjíire á padà wà lálàáfíà àmì àṣẹ Èdùmàrè tí eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ ènìyàn wa máa fọ̀n bí ọmọ ènìyàn àdúrà táwa ń gbà nìyẹn ẹ jẹ́ kí wọ́n máa ṣẹ́ ìpè orí afẹ́fẹ́ kán dẹ̀ máa forí ara wọn kán máa fi gbé ẹni tó fi inú kan tó fi ń jà fún ilẹ̀ káàárọ̀ òjíire afẹ́mọ́ náà nítorí pé ojú àgbà mi la wà yìí àwa wo ẹni tí ó máa bódò ṣàn lọ ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ kò ní dàrú ẹ káàbọ̀ sórí ètò jagunjagun mélòó la nílẹ̀ káàárọ̀ òjíire tó jẹ́ ògbórí ọdẹ tí ó lè sọ̀yà sí ìlú Ìlọrin mo sì ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn wa jagunjagun mélòó la ní tó ní àyà débi wípé kí ló ń ṣẹlẹ̀ yìí o ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ bá wa ṣe ètò yìí kí ni kí n ṣe o ẹ jẹ́ má bínú sí wa o ẹ kọ̀ bá wa ó dàn fún a minute ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ àkọ́fẹ́ sáré ṣe nǹkan kan iṣu kan tó ń ṣẹlẹ̀. yà àti dé padà ẹ má bá wa máa ṣí ẹ má bínú ẹ̀rọ kan ló ṣẹlẹ̀ tí a nílò láti sáré continue now adépadà wọn ẹ bá wa máa ṣí ètò iṣẹ́ ẹ jẹ́ kó kan ara ilé kó kan ara oko àní a sì ń béèrè ìbéèrè wa jagunjagun mélòó ògbórí ọdẹ mélòó ló lẹ́mìí ohun tí bàbá wa ṣe ní ìjẹta àti àná ẹ jáde síta ẹ wá wí fún wa a tún gbé content wa content creator wa a tún gbé dé ìlú Ìlọrin agbede Kwara State ó tẹ̀ ṣe jẹ́ pé àwọn ìlú kan ṣì ń complain pé bóyá torí pé bàbá ò yọjú sí wọn bàbá ti wà lé ọ̀dọ̀ yín already ẹ farabalẹ̀ ẹ ní sùúrù irú ẹkùn security network wọ́n ti fi lọ́lẹ̀ ní Kwara State no going back ní ibi tí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà báṣẹ́ dé ní ilẹ̀ káàárọ̀ òjíire as at today ó ti di ṣíṣe bẹ́ẹ̀ ni ohun tí à ń sọ ni wípé ẹ jẹ́ ká fi ẹnikẹ́ni tó bá lóun fẹ́ máa dá wàhálà ọ̀tẹ̀ kalẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire ẹ já fi wọ́n lẹ̀ nítorí pé tí a bá ń gbé báwọn ṣe ń gbé ń sìn ogun àti ọ̀tẹ̀ tí wọ́n dá kalẹ̀ lẹ́ẹ̀rín Àfọ̀njá àti àwọn jagunjagun kan nílẹ̀ káàárọ̀ òjíire tí Àfọ̀njá ò fi wá rójú ráyè tí àwọn ọ̀tá ṣe mọ̀ pé ibi tí wọ́n gbà mú Àfọ̀njá nìyẹn tẹ́ ẹ bá gbàgbé ibi tí wọ́n gbà mú Àfọ̀njá nìyẹn ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ kọ etí má wo bẹ̀ etí kíni etí má wo bẹ̀ sí ọ̀wọ́n tí wọ́n ń drag wa ta ló rán yín iṣẹ́ kẹ́ má jà fún Yorùbá sẹ́ni tó rán yín iṣẹ́ mo máa ń sọ all the time irú ẹkùn security network ó yàtọ̀ sí OPC kò ń ṣe gbogbo OPC náà ni wọ́n sùn tí wọ́n kọrí síbì kan àwọn èèyàn gidi wà ní OPC ṣùgbọ́n àwọn kan wà kànga kan wà nínú ìrẹsì
àwọn kan wà lẹ́ẹ̀rin ẹgbẹ́ OPC tí wọn ò fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjíire tó dẹ̀ kù díẹ̀ káàtó nítorí pé ìtàn Àfọ̀njá àti Ànímì ìtàn tó yẹ kó kàn wá lọ́gbọ́n ni, tó yẹ kí a kọ́ ẹ̀kọ́, tó yẹ ká ṣe kí ni, tó yẹ kí a kọ́ ẹ̀kọ́. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Májàsọ́lá, bàbá ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí ìjà tí ẹ̀ ń jà yìí, ẹ̀mí yín ò ní bá lọ, ẹ̀mí ọmọ yín ò ní bá lọ, ẹ̀mí àwọn ìyàwó yín ò ní bá lọ, ẹ̀ ní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ o. Ìgbòho Òòṣà ẹ máa tẹ̀síwájú, inú kan ọkọ̀ọ̀kan tí ẹ fi ń jà fún wa a máa gbẹ̀yìn, nítorí pé ẹ̀yin ti sùn, ẹ ti ronú, ẹ wò wípé àwọn bàbá wa lọ́jọ́ kìíní àná ohun tó kó bá wọn tí Ìlọrin fi wá da ìlú Fúlàní, òun ni ohun gan tí Ìbà Gani Adams ń ṣe lénìí. Nítorí pé tó bá jẹ́ pé Àfọ̀njá kò gbọ́ ọ̀rọ̀ sí Ànímì lẹ́nu, kódà a ti rí gómìnà ilẹ̀ Yorùbá tó ti gbé ọmọ Ìgbò wá tó wá ń ṣe press conference tó ń sọ ohun tí ò yẹ ká gbọ́ lẹ́nu ọmọ káàárọ̀ òjíire. ìran Ìgbò ọ̀tọ̀ọ̀tọ̀ ni, a ní nǹkan kan ṣe pẹ̀lú ìran Ìgbò, bẹ́ẹ̀ ni a ní nǹkan kan ṣe pẹ̀lú ìran Haúsá, a ní nǹkan kan ṣe pẹ̀lú ìran Fúlàní. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Ìkóríta tí a dé yìí kólúkálùkù dánmọ́ ọmọ ẹ̀gbẹ́ ni. Ìwọ tí o bá ṣẹ̀ jáde síta àṣà today, lóòótọ́ ẹ lè máa sọ pé ìlú ò rọgbọ, ṣùgbọ́n ṣé the best thing ni wípé ká wá lọ ká wá sọ wípé a tún fẹ́ lọ máa ṣe àtìlẹ́yìn fún Àtíkù àbí Kwankwaso tàbí Peter Obi? The same agenda tí Fúlàní play ní Ìlọrin, Ìgbò fẹ́ play ẹ̀ nígboro Èkó, Ọlọ́run ni ò tí ì fún wọn ṣe. Same people yẹn lẹ́yìn kan lọ tò sí lẹ́yìn. èyí tó yẹ kẹjẹ ká fi àdúrà ká máa fi ti President Bola Ahmed Tinubu lẹ́yìn, kọ́lọ́run ọba kó kọ̀ bá wa lò ó, kó lò ó bíi sábàbí. láti fi ṣe ohun tí à ń béèrè. àwa kan àwa gbé ọ̀rọ̀ Peter Obi àwa gbélérí, a gbé ọ̀rọ̀ Àtíkù Kwankwaso àgbélérí, àwa wá síbí láti wá ṣe kàńpé o, èmi ò ṣọmọ ẹgbẹ́ kankan o, ẹ gbọ́. ṣùgbọ́n ẹ jẹ́ ká sojú abẹ́ ń kó, tí òun tó bá dé ẹ já sọ. ṣé Peter Obi yín yẹn ṣó ẹ fi pé ó ní good plan fún yín nílẹ̀ káàárọ̀ òjíire? Àtíkù yín yẹn ẹ fi pé ó ní good plan fún yín nílẹ̀ káàárọ̀ òjíire? àní ìkórìtà tí a dé yìí, ohun tó ṣẹlẹ̀ ní Ìlọrin lọ́jọ́ kìíní àná, a gbọ́dọ̀ gbàdúrà wípé kó tún padà ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. torí pé bí a fẹ́ bí a kọ̀, àti Yíbò àti Fúlàní àti Haúsá, kò sí àjẹ́ndà ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kàkà lẹ́yìn
tí wọ́n ní good plan fúnlẹ̀ káàárọ̀ òjire, tí wọ́n bá ní ìpinnu tó dáa fún ilẹ̀ káàárọ̀ òjire, wọ́n wá máa sọ fún wa wípé àwọn ló ní Èkó. Wọ́n sọ débi pé Ìgbò ń sọ fún wa wípé àwọn ló ní Ilé Ifẹ̀. Yes. Báwo ni ilẹ̀ Ilé Ifẹ̀ ṣe jọ mọ́ ilẹ̀ Enugu State? Báwo ni ilẹ̀ Enugu State ilẹ̀ Ilé Ifẹ̀ ṣe jọ mọ́ ilẹ̀ Abia State? As in, ro ohun ìgbésẹ̀ tí ẹ̀yin pípù yìí ń gbé ẹ̀já rò. Ohun tí ibi tí Àfọ̀njá ti kùnà lọ́jọ́ kìíní àná, ìkóríta ibẹ̀ ní pípù yìí lẹ́ ń dáwọ́lé. Ẹ máa sọ pé báwo ni ti Àfọ̀njá ti jẹ́ ti jagunjagun. Ẹ má gbàgbé Àfọ̀njá torí ti Álímì ó dojú ogun kọ àwọn ọmọ ìyá ẹ̀. Ibẹ̀ ni Álímì ó gbà wọlé sí Àfọ̀njá lára. Ibi tí Álímì gbà wọlé sí lára, nítorí pé tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ ogun Álímì gbogbo àwọn ọmọ ogun Àfọ̀njá ká ní pé kò tí ì sẹ́ǹdì wọn lọ sí ìlú Ìbàdàn pé kán lọ máa bá àwọn ọmọ ìyá ọ̀jà ń bẹ̀, mẹ́wàá Álímì ò lè dá Àfọ̀njá mú, torí pé jagunjagun tó kọ̀nfàmù ni, jagunjagun tó kọ̀nfàmù ni Àfọ̀njá. Gan nítorí àṣìṣe, ọgbọ́n àrékérekè tí Fúlàní sì ń lò fún wa dé ní eléyìí, òun ni wọ́n lò fún Àfọ̀njá, tí Àfọ̀njá fi gbọ́rọ̀ sí Álímì lẹ́nu. Láti ìgbà tí Àfọ̀njá ti wá lọ, mò ń bi yín ẹ̀yin ọmọ ìyá mi, ta ni jagunjagun tó ti gbéná wojú Ìlọrin? Ẹ bá mi drop ẹ̀ sí comment section. Ta ni jagunjagun náà tí wọ́n bí da tó ti, ẹ bá mi gbọ́ lé share button ẹ jọ̀ọ́. Ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí o, àṣẹ Èdùmàrè. Ta ni jagunjagun tí wọ́n bí da tó lọ Ìlọrin tó dẹ̀ padà? Lọ́dọ̀ tèmi Ìgbòho ló kọ́kọ́ ṣe. Since tí Àfọ̀njá ti lọ, Ìgbòho ni number first person jagunjagun ilẹ̀ káàárọ̀ òjìrè tó kọ́kọ́ máa ṣe. Á dẹ̀ ṣàṣeyè, bẹ́ẹ̀ ni àṣeyege ló máa ṣe. Lóòótọ́ ọ̀rọ̀ ò tí ì yé ẹ̀yin kan tán, kódà mo ti rí brọ́dà mi kan tó rí mi lénìí tí wọ́n ń sọ pé nǹkan tó kàn bẹ́ wọ́n nú ni pé bí Ìgbòho ṣe lọ darapọ̀ mọ́ APC, nǹkan tó ń bí wọn nú nìyẹn kinní kan. Nígbà míì tí ọ̀rọ̀ bá yíyàn, tí a bá pè dóko tí a ṣàlàyé bèlè ó ṣeéṣe kó yé wọn. Mo pe brọ́dà mi yẹn, mo jẹ́ kí àwọn kankan kó yé wọn. Bí wọ́n ṣe jù mí lọ tó, wọ́n dẹ̀ gbà, wọ́n ní wọn mọ̀ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí. Ìgbà míì à á ṣe àlàyé kan míì, à á dẹ̀ fi jèrè ọkàn wọn yàn. Òun ni ó fi jẹ́ pé a sì fi ń sọ fún ẹ̀yin kan, Ìgbòho ò torí owó lọ sọ wípé òun fẹ́ ṣiṣẹ́ fún ilẹ̀ káàárọ̀ òjìrè. Àkùrọ̀ Ìgbòho ti ná mi kí àsìkò ẹ̀rùn tó dé. Bẹ́ẹ̀ ni àkùrọ̀ Ìgbòho ti ní omi kí àsìkò òjò tó dé. Mo sọ fún yín, àtìgbà ọ̀dá àtìgbà òjò, gbogbo ẹ̀ ni àkùrọ̀ Ìgbòho fi ná mi. Ohun tí a jẹ di ọjọ́ alẹ́ ó wà nílẹ̀. Ó dẹ̀ jẹ́ èèyàn kan, bàbá jẹ́ èèyàn kan tó pé
nọ́mbà one olówó tí màá kọ́ rí tá nítẹ́ lọ́rùn bíi ti Ìgbòho mi tí ṣe fi bẹ́ẹ̀ bá pàdé. Bàbá yẹn ni nọ́mbà one person tí màá kọ́ rí torí pé it's not easy kíyàn tó lè lówó tó yẹn. A wá ń sọ fún wa wípé òun fẹ́ lọ máa kojú Fúlàní nínú igbó, ó sọ ó dẹ̀ ṣe. Ibo ni bàbá tèmi wà, ibo ni bàbá tiyín wà, ẹ já bira wa. Nínú ilé kọ̀ọ̀kan nílẹ̀ káàrọ̀ òjire láti rí alágbára lẹ́yìn ìgbà tí Àfọ̀njá ti lọ. Mélòó ló ti dìde? Mélòó ló ti dìde? Ẹ já bira wa. Kẹrù bóyá ó easy ni. Ògo ìdílé kan ní Ìgbòho tẹ́lẹ̀ kó tó wá di ògo ilẹ̀ káàrọ̀ òjire. Bẹ́ẹ̀ ni ògo nísìn ògo ilẹ̀ káàrọ̀ òjire ni tí kò dẹ̀ gbọ́dọ̀ pa àrùn gbọ́dọ̀ ṣe. Gbàládùra Adéyẹmọ Ìgbòho òòṣà májàsọ́lá gbogbo tí ẹ bá ti ń dáwọ́lé a máa yọrí sí eré. Gbogbo èrò gbà yín ní dáadáa a máa já sọ́pẹ́ a máa já sáyọ̀. Ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àní mi máa rí anybody kí wọ́n bá wa drop comment section, wọ́n bá wa drop anything sí comment section ipe bóyá Ìgbòho láti ìgbà tí Àfọ̀njá ti lọ jagunjagun o ló ń lórí láyà tó wọ ìlú Ìlọrin. Ẹ bá wa sọ jagunjagun o ló ti lọ ìlú Ìlọrin. Stop. Don't show there. Ló ti lọ sí ìlú Ìlọrin tó dẹ̀ padà láàyè. Akọni ọmọ ẹni tọ́lọ́run fi ṣẹ́ rán ẹ fi bàbá yẹn lọ́wọ́ ńlẹ̀, ẹ fi Ìgbòho lọ́wọ́ ńlẹ̀. Ẹjọ́ ṣiṣẹ́ tí Adẹ́dàá rán, ẹjọ́ ṣiṣẹ́ tí Elédùmarè rán, ẹjọ́ ṣiṣẹ́ tí àwọn jagunjagun tó ti lọ iṣẹ́ tí wọ́n rán wípé kó wá jẹ́. Nítorí pé àwọn jagunjagun kan wà wọ́n ṣe àṣìṣe, wọ́n dẹ̀ ti wá rí àṣìṣe wọn lọ́ fi parapọ̀ tó fi rán Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà májàsọ́lá. Àwọn kan ń jàsọ́lá kiri orí afẹ́fẹ́ ń sìn bó tẹ̀ ṣe jẹ́ pé wọ́n pè wá ní content creator. Ọjọ́ kìíní àná wọ́n ní à ń ṣe entertainment àbí kí wọ́n ní à ń ṣe. Wọ́n tún ní ìsìn wọ́n ní content creator náà wá. Content creator wa yẹn a dẹ̀ máa fi kó ilẹ̀ káàrọ̀ òjire kúrò lóko ẹrú. Ẹni tá a wí dé o. Ọ̀dà mi ń sọ Ọláwálé mú kí yín o. Tẹríba fún yín. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo jẹ́rìí yín. Káàbọ̀ sórí ètò. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí. Ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ bá mi gbọ́ lè share button. Àwa mọ̀ pé ká tó sọ ẹ̀yin á ti ṣe. I trust you, sir. Now, béèrè tá à ń béèrè ni pé ta ni ẹni náà tí ó ti ta ni jagunjagun tó ti núrí láyà tó ti lọ ìlú Ìlọrin tó dẹ̀ padà láàyè. Kódà wọ́n ti lérí pé Ìgbòho ò lè wá.
ṣùgbọ́n tó bá ní wọ́n máa mẹ́ni ọ̀la náà máa mú. Kò sẹ́ni tí ń má afẹ́fẹ́ ó ṣe wọ òrìṣà, kò sẹ́ni tó ń ṣe kíni, kò sẹ́ni tí ń mú afẹ́fẹ́. Ìgbòho òòṣà ó ti di àpátápàrà ọkùnrin ogun tipa ayé kankan ò gbọdọ̀ ká, ipá ọ̀tá ò gbọdọ̀ ká, ipá Fúlàní ò gbọdọ̀ ká, kódà ipá ìjọba ìlú ò gbọdọ̀ ká. Ìjọba ìlú tí wọ́n ṣe lọ́jọ́ kìíní àná òfo lọ́mù. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ gbàgbé ìjọba Buhari? Ó máa gbìyànjú ẹ̀ ṣùgbọ́n òfo ló mú. Mo sọ fún yín, mo ní àwọn bàbá wa tí wọ́n jẹ́ jagunjagun, wọ́n ti wo àṣìṣe wọn. Ṣé ẹ gbàgbé ohun tí wọ́n fi mú Tafa Adéoyè? Wọ́n ti wo àṣìṣe wọn, òun ló fi parapọ̀, òun náà fi parapọ̀ ni wọ́n fi wọnú Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ni wọ́n fi padà wá sílé ayé. Tafa Adéoyè, ibi tí bàbá yẹn jà fún ilẹ̀ káàrọ̀ òjìrè tó wọ́n mú, ṣùgbọ́n Ìgbòho bí ẹni ẹ máa mí ní ọ̀la lẹ máa mú. Ọ̀la ni ẹ máa ṣe kí ni? Ọ̀la ni ẹ máa mú. Ìgbòho ò ṣe é mú, kò ṣe é mú. Òun lẹ ṣe ń create enemy. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká wo bẹ̀. Tí ẹ bá ti ń wo bẹ̀, same thing tó ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Àfọ̀njá ló tún fẹ́ padà ṣẹlẹ̀. Ìtàn burúkú ò dẹ̀ ní padà ṣẹlẹ̀ mọ́ ńlẹ̀ káàrọ̀ òjìrè. Bẹ́ẹ̀ ni, ìtàn burúkú ò ní padà ṣẹlẹ̀ mọ́. Tó bá jẹ́ pé àwọn bàbá yẹn gbọ́ra wọn yé ń gbà yẹn, tí wọ́n lo ìfẹ́, tí wọ́n gbà Álímì lé àyè kó wọ ẹ̀rín wọn. Ìlọrin lẹ́ni, kódà gbogbo pé wọ́n sọ pé Fúlàní ń wọ Nàìjíríà, wọ́n bá máa bẹ̀rù láti wọ ilẹ̀ káàrọ̀ òjìrè, pé ilẹ̀ káàrọ̀ òjìrè ò kéré nínú ìwé ìtàn. Ilẹ̀ káàrọ̀ òjìrè kò ṣe kíni, kò kéré. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olóyè Adéyẹmọ, kò ṣetán láti wo ọ̀dọ̀ anybody. Báwo ẹ kó pariwo láti èní lọ di ọ̀la, kò ṣetán láti wo ọ̀dọ̀ ẹ. Bẹ́ẹ̀ ni, entertainment lẹ́ni à ń ṣe lọ́jọ́ kìíní àná. Kò remember, ẹ jáde síta láfítà àgbà tí ẹ tàn wá jáde lé October 1st 2020, ẹ tàn wá jáde tán, ẹ ń jókòó sínú yàrá yín ibi tẹ́ ti ń ṣe fàájì yín. Ẹ jáde síta, the next thing tí a máa rí ẹ ní à ń ṣe entertainment. Ṣùgbọ́n nísìnyí content la tún ṣe, ọpẹ́ o. Content tó máa kó ilẹ̀ káàrọ̀ òjìrè kó lóko ẹrú. Àbíyèsí mi Olódùmarè. Ìgbòho Òòṣà, máa báṣẹ́ rẹ lọ, máa báṣẹ́ rẹ lọ. Ọ̀tá fẹ́, ọ̀tá kọ̀, ilẹ̀ máa kó wá délẹ̀ ìlérí, máa báṣẹ́ rẹ lọ. Bàbá, ẹ máa bá iṣẹ́ yín lọ. Ohun tí ó ń ṣẹlẹ̀
ìlú Kwara. Òun ni mò ń bẹ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, kẹ́ jẹ́ ká rò, ẹ má jẹ́ ká rò ti ẹlẹ́gàn, ẹ má jẹ́ ká rò ti àwọn màdàrú. Wọn ń tò síbi tó dáa o, wọn kì í ṣe kí ni, wọn ń tò síbi tó dáa. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi gbọ́ léṣe bọ̀tì. Bàbá Dami wọ́n ní o kárí go.
wà ní òkè ọ̀dẹ́ ní ìbá Ìgbòho tó bá wá sí Kwara tó dé òkè ọ̀dẹ́ ní láti ṣe tó pọ̀ jù táwọn òdìjà irú ẹ̀ mọ́ àwọn ogun àwọn ojú dàbí àdúgbò fọlọ́ pé ogun ògbéwò òkè ọ̀dẹ́ lọ ogun òní gbéwò lọ láyá àgbẹ̀ irú ẹ̀ mọ́ ọlọ́run ṣe láti wọn wọ́n á fi àṣìṣe yìí òkú lọ́wọ́ yìí ọlọ́mọdé kẹ́yìn wọ́n wá tí mo wá bí mo kẹ̀ wò pé mo wá lọ́ọ̀tì security òwò ẹ̀kọ́ ilé ìdí àti bàbá onígbòho àtúnṣe olórí wa ní ìpínlẹ̀ Kwara ní so gbogbo àwọn ọmọ tó jẹ́ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS ìdílàdé civil defence forest guard ọ̀tá ọ̀dẹ̀ ìbílẹ̀ so pé àgbájọ ọwọ́ la fi sọ̀rọ̀ ẹ̀rù ń pé bàbá wa ní àjèjì ọwọ́ kan lè gbẹ́rù lọ́rùn rẹ̀ bàbá bá mú odidi ọwọ́ bàbá bọ́ bá ń dùn bá fún èèyàn ní ìṣẹ́ so ẹ̀yin tẹ́ wá jẹ́ brọ́dà mi tẹ́ jẹ́ sísà mi tẹ́ jẹ́ mọ́mì mi tẹ́ jẹ́ ará mi ẹ̀yin lẹ́ni iṣẹ́ tó pọ̀ láti ṣe tẹ́ bá lọ sóko tẹ́ lọ sóko tẹ́ bá fi kókò yìí ẹni tẹ́ mọ̀ pé léyìí sara wa ẹ̀ láti tètè jẹ́ kí àwọn security wa gbọ́ wípé anybody tá a bá ti mú gbogbo lọ́wọ́ ohun tó ń fi bọ́ sí àní gbé ọlọ́pàá a máa kílẹ̀ àyè. Èmi bí ń dá yín lójú èmi àṣọ aládùúgbò ẹni báńkì sábà mú ṣètìgbọ́nsìn the secret ibẹ̀ ni bàbá ti sọ fún wa yẹn Ìgbòho Òòṣà ní any bandit tí a bá ti mú tó gbé ìbọn lọ́wọ́ tí wọ́n bá ìbọn lọ́wọ́ ẹ̀ so kí lẹ tún wá retí ṣùgbọ́n ẹni tí ẹ bá mú tó bá sì jẹ́ suspect tí ẹ bá ìbọn lọ́wọ́ ẹ̀ àwọn yẹn ni a máa mú fún ọlọ́pàá gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ ṣùgbọ́n ní bandits tí wọ́n bá mú pẹ̀lú ìbọn lọ́wọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹni tí Ọlọ́run fẹ́. Àti dára àti pọ̀ àti pọ̀ àti ìpàkọ̀ àyíká àti dákọ̀ Ọlọ́run lè bá ayé ìlú ẹ̀. Àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ mo bọ̀rọ̀ mọ̀ ẹ̀ security wa ẹ̀ má ṣe kókó fún wọn. Ẹ bá ti rí ilé ìṣiṣẹ́ àyà ń darí ní o ń ṣiṣẹ́ àgbẹ̀ ní o ń ṣòwò ní o tí o bá ti ṣe. Bàbá wa ní Fúlàní tó bá wà lórí ilẹ̀ wa tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ni o tó ń ṣe business ni o wọ́n náà wọ́n bẹ àwọn security wọ́n má fọwọ́ kàn wọ́n kí wọ́n fi wọ́n lẹ̀ ọmọ ládéládéládé ọmọ aládìkún wọn ṣe gan ni sà. ìpínlẹ̀ ni mo ṣiṣẹ́ awala mi ló wá àwọn ènìyàn wa náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ń ṣiṣẹ́ àgbọ̀dọ̀ sí fẹ́fálísì ọ̀rọ̀ àwọn ìdá Nàìjíríà lò so ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ gbọ́dọ̀ bá ti fura sí pé eléyìí kó làwọn ẹjọ́ ọmọ òwú náà lọ́jọ́ ọmọ Yorùbá àbá fura sí pé nígbà gbọ̀dọ̀ ilẹ̀ ó mú. Bọ́lá jẹ́ ọba àlú tàbí tóyè tàbọ́dọ́yè ìlú gan tàbọ́mọdé ní tàbábà tó bá ń gbàgbọ́dọ̀ fún ìlú ilẹ̀ ó mú gbogbo ìlú. Àwọn èmi tó ti lọ, àbájá ẹni tí òun kẹ̀kọ́ yẹ kó wọ́n ti kú, nípa àtúnpèsè ayé
ọba tó ní mí òun ló fi èrò sí mi lára. Mo lè nígbà wọ́n pé ìwọ tó bá ní pé kí mo bẹ́ẹ̀ ṣe tó mò ń jáde ni tó bá pàdé mi wá sáré. Mo bá ní ẹni mi mo ṣe wọ́n pàdé mi wọ́n dá mi lọ́nà wọ́n dá mi dúró wọ́n di tó wà á ní ìlú wọn tó máa wà lẹ́yìn lórí tó kàwé. Wọ́n ní bá bàjẹ́ fún yín. Mo bá wà á ètò mẹ́rin ìlú òjò ọdẹ yóò ní padà mọ́. Láàrin wa ń bí àwọn èèyàn bíi ọ̀tá àdúgbò wà lọ́wọ́. Ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìlú àwọn olólùmọ̀ ọba tó tẹ̀lé tó dá wa sí. Ọ̀pọ̀lọpọ̀ kan ló ti gbọ́ nígbà tí mo fẹ́ wá. Wọ́n ní sóde èkó tó wá wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ̀ bá mùsùlùmí ká wọ́n mọ̀ nílò ọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ àbá àlàbí èèyàn mi ni. Ó wá ń sọ pé Ìgbòho tí mo mọ̀ èèyàn mi ni Ìgbòho. Kírísítẹ̀nì ni àwọn babaláwo la bàbá mi kan bí mi. Èmi ti máa èmi dáhùn èyí èmi mo ń ṣe gẹ́rẹ́ bẹ́ẹ̀ bá yẹ kó mo ní òògùn gbàdí kan. Wọ́n bí mi sí tọ̀, mo sì ká bá lù dáadáa. Bíbélì ni mo sọ tó ń bà mí lẹ́rù. Ó ní ẹ̀rù kò sí nínú ọ̀dọ̀ mi. Ó ní pẹ̀lú pé kí o fà bẹ́ láàyè. Ó ní iwájú mi, ó máa ń ṣe ààbò fún mi. Ẹ̀yìn mi, ó máa ń ṣe ààbò fún mi. Ọkọ̀ àìkúrí Kírísítẹ̀nì ọgbà Jésù gbogbo. Síkọ́ ọmọ àìkúrí àlájà mi. Àlájà ọkọ̀. Kọ́yọ̀ sí Kírísítẹ̀nì òun. Èmi náà lè rí ìgbàmọ́ lọ tó ti gbàgbé lára yìí. Bí ẹbí bí àwọn bàbá mi bá jáde, bí ẹbí bá mi láti bí ẹbí sí ayọ̀ gbé. Ṣé ìyá ní mọ́tòlásí náà kọ́ àwọn ẹ̀fọ́ mẹ́? Ó ní pé Ọlọ́run náà ẹ̀ gbé yà. Ọba tó ní wá ọ̀sọ̀ ìpè àti ìṣòwò àti Kírísítẹ̀ àti oníṣẹ̀ṣe ìkan náà ní wá. Mistake ni à ń ṣe. Olódùmarè náà la yọ ń pè. Kí ló fẹ́ wá mú bọ́ra wa yà? Mú kí wàá lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àwọn ará ibi ṣe máa ń sọ. Wọ́n ní à ń janu ni ẹnu jíjà wa yẹn àtútù gbé wa Kwara o bẹ́ẹ̀ ni torí pé Elédùmarè gan mọ̀ pé nídìí ẹnu jíjà wa yẹn láti máa jà àjàṣẹ́gun nídìí ẹnu jíjà wa yẹn láti máa ṣe àṣeyọrí bẹ́ẹ̀ ni nídìí ẹnu jíjà wa ni a ti máa lu àlùyọ ni a ti máa kó ilẹ̀ káàrọ̀ òjìrè ni a ti máa kó délẹ̀ ìlérí kò sí ohun méjì o bẹ́ẹ̀ ni nídìí ẹnu jíjà yìí ni àwa ti máa délẹ̀ ìlérí yes that is the fact. Ọlọ́run ti bá wa mú Ìgbòho síbẹ̀ Ọlọ́run ti bá wa yàn àṣẹ olórí ìwọ tó bá tún wá ná lórí mi tó gbà fún follow ẹ̀ it's not by force wípé kò gbà fún ìrù ẹkùn but tiwa ní pé tó o bá gbà fún ìrù ẹkùn ìyẹn wá túmọ̀ sí wípé kí o máa da ilẹ̀ káàrọ̀ òjìrè láàmú jẹ́ nǹkan wá ìyẹn wá túmọ̀ sí pé kó máa dá awuyewuye kalẹ̀ torí pé federal government ti approve ìrù ẹkùn tí ìyẹn wá túmọ̀ sí pé kí ẹ máa bínú tó bá rò bóyá ohun tó kàn náà nìyẹn àwọn onílẹ̀ akọjú ìjà sí ẹ àwọn onílẹ̀ akọjú ìjà sí ẹ bẹ́ẹ̀ ni àwọn onílẹ̀ wọ́n á bá ẹ jà Ìgbòho ṣá máa báṣẹ́ ẹ lọ bàbá mi bàbá tiwa aláàánú wa olóore wa májàsọ́lá ọmọ ládéládéládé
adé aládìkún la gbé lọ fún Aláàfin. Adé aládìkún la gbà tí a gbé fún Aláàfin. Oríkì ni, kò ń ṣe èébú, ẹ má bínú. Ó máa ń wo èmi láti ń gbọ́ ohun yẹn, nǹkan mọ̀ kí dáadáa ni. Oríkì tó máa ń wù mí ni. Má bínú tọ̀tẹ̀kọ́. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò ní dàrú, àní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìgbòho Òòṣà, ẹni tí Ọlọ́run rán ni. Go and close that door. Ẹni tí Ọlọ́run rán ni, tí a dẹ̀ gbọ́dọ̀ gbà fún. Ìwọ tó ò bá dẹ̀ gbà fún, kò kan dandan pé kò gbà fún. Ṣùgbọ́n má fi yẹn dá awuyewuye kalẹ̀ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ kẹ́kọ̀ọ́ lára Àfọ̀njá àti Aláàfin àná. Sorry, bóyá ti jẹ́ta ni mi mọ̀ ilé tó ti tó ń sìn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Àfọ̀njá àti Aláàfin. Tí Àfọ̀njá ń bá Aláàfin jà, tó túmọ̀ sí pé ẹ̀yin bá onílé, ẹ̀yin tẹ́jọ jẹ́ ọmọ onílẹ̀, ẹ̀ ń bá wọn jà. Ẹ wá kọ ẹ̀yìn sí orí ìrun yín. Ẹ wá gbé àwọn ìran ánímì tí wọ́n jẹ́ àtọ̀húnrìnwá, ẹ wá gba àwọn yẹn mọ́ra. The same thing náà lọ́wọ́ kan ń ṣe ń sìn tí wọ́n fi gbé Peter Obi sẹ́yìn. Last election àwọn náà ló ń ṣiṣẹ́ fún. Ó wà clearing sí everybody. Tí ẹ bá tiẹ̀ máa ṣòṣèlú, ẹ ṣe pity condition tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣe pity pé kò ń ṣe Fúlàní nìkan ló fẹ́ wá gba ilẹ̀ wa. Ohun tó yẹ kí a máa rò nìyẹn, tí ẹ̀yin kan tí ẹ rò. Àdúrà mi ni pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò ní dàrú o, kò ní dàrú, kò ní dàrú. Ìwọ tó bá sọ pé àwa da ilẹ̀ Káàárọ̀ Oòjíire rú, àwọn onílẹ̀ wọ́n á fi ẹ̀mí ẹ̀ wọ́n á fi ṣòfò dànù. Àṣẹ Ìdùmarè. Mo kí gbogbo wa wípé a kú weekend ní òní weekend wa o, àní rohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Mo kí gbogbo àwọn tí wọ́n bá bàbá wa kọ́ wọ́n rìn ní àná wípé wọ́n kú ìrìn, wọ́n kú ìfọmọ ènìyàn ṣe, wọ́n kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ilé àti ọ̀nà tí olúkálùkù yín náà ń fi kalẹ̀, mo gbàdúrà pé àjálù burúkú ò ní jáwọ́ bẹ̀. Gbogbo yín láti ibi tó ti bẹ̀, láti gbogbo àwọn ọmọ lẹ́yìn bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, tó ti bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa wáwọ́tá, ọ̀gá wa Kílà, tó ti débi tí ó parí sí bàbá wa, wọ́n pọ̀ jáǹtì rẹ̀ ẹ̀jẹ̀ ìfìyẹn lẹ̀, wọ́n pọ̀ jáǹtì rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó parí sí. Ẹ̀rí rohun gbé sọnù bí ó ṣe bí wọn, àníwá yín tì. Ilé tí àtọ̀nà tẹ́ ń fi kalẹ̀ kò ní dàrú o. Ire o, ó dàárọ̀.